wò wá káàkiri àgbáyé a wà pẹ̀lú mọ́mì tó bí Destiny Boy ìyẹn Adésínà Azeez mọ́mì ẹ kú kalẹ̀ mà. ẹ jọ̀ọ́ mà inú wa dùn láti rí yín lẹ́yìn wípé ọmọ tí obìnrin tí ọmọ ológo ta rẹ̀ jáde báwo ni bíbí Destiny Boy àti pé àwọn ìrírí wo lẹ rí tẹ́ fi mọ̀ pé ọmọ yìí ọmọ ológo ni orin ló dẹ̀ máa kọlà. a dúpẹ́ fọlọ́run bí tá a ti ń bàbá rẹ̀ tún dúpẹ́ fọlọ́run bí tó bá wa dé lọ́jọ́ ti ìlú látòjọ ọ̀run náà ló ti gbé ẹ̀bùn ẹ̀ wá torí nígbà tí ó fẹ́ làwọn sọ̀rọ̀ fún rẹ̀ náà ló máa ń sọ pé òun àyànmọ́ àfẹ́sì alápá tí ó rí ti àgbẹ̀padà dúpẹ́ fọlọ́run wípé ọlọ́run padà gba gbogbo òkú. ṣé láti kékeré ló ti ń kọrin àti pé ǹjẹ́ ó ti ní àwọn sáìn kan tẹ̀ ti rí pé bóyá tó bá jókòó ó máa ń dá kọrin tó bá jókòó máa ń láì kó gbọ́ orin àti pé ǹjẹ́ ó kọ́ṣẹ́ orin gan látọ̀dọ̀ èèyàn kankan. kò kọ́ṣẹ́ orin látọ̀dọ̀ ẹnìbọ̀dì ọlọ́run fún ní táínẹ̀tì ẹ̀lúdẹ̀ fún lẹ́kùn kò kọ́ṣẹ́ orin láti ọ̀dọ̀ ẹnìbọ̀dì. nǹkan tí akọ̀ṣàkíyèsí ni pé tó bá ti jí tó bá ti fẹ́ kọrin dádẹ̀ ló máa ń kọ́ fi nǹkan rání dákùn mi ó máa dádẹ̀ kọrin pé dádì òun títí láti bẹ̀ ọlọ́run dẹ̀ bá gbogbo. ṣé ìlú Abẹ́òkúta ni ó ti bẹ̀rẹ̀ ìrìn ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní fún yín ní sáìn àti pé ẹ mọ̀ pé ń sì Èkó ló ń gbé báyìí ǹjẹ́ ó ní àwọn ibì kan tẹ́ ẹ ti wò pé láwọn àdúgbò kọ̀ọ̀kan wà ó ti Destiny tọ́sí mọ́ Destiny mọ́ orin kíkọ ní Abẹ́òkúta ìlú abínibí tẹ̀ bí sí gangan. ní gbogbo iye wa pátá mọ́ ògbó Abẹ́òkúta kò sẹ́ni tí ò mọ̀ Destiny lọ. nígbà yẹn pẹ̀lú ògo Ọlọ́run. bọ̀ ní ìsìn tó ti wá di ògo àgbáyé ǹjẹ́ ìyàtọ̀ ti wà ní bó ṣe ń ṣe ń gbà yẹn sí ìsìn. pẹ̀lú ògo Ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí ọmọ kí wọ́n kọ́ fi sọ́jọ́ síwájú náà pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìyàtọ̀ wà ní ìsìn ju ìgbà yẹn lọ àmọ́ wípé ìgbà yẹn ojú ó sì kéré ojú rẹ̀ ti là báyìí mo ṣáàní ìsàpadà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àyè ọpẹ́ yọ lọ́jọ́ pé. Ọlọ́run ṣeun ìgbà kan ní pé Alhaji Wasiu Ayinde fún Destiny ní 10 million naira ṣé ẹ lè jẹ́rìí sí pé tòótọ́ torí pé gbogbo ìgbà pẹ̀lú bá ṣe ń ṣe tó náà àwọn èèyàn sọ pé rọ ní sẹ́ẹ̀ Destiny kò rí bẹ́ẹ̀ wẹ̀yìn gẹ́gẹ́ bí mọ́mí Destiny ṣé ẹ rí pé àrídájú pé tòótọ́ ni Olúwayé Fújì fún ọmọ yín ní 10 million naira. ṣe mọ̀ wípé rúmọ̀sì lóríṣiríṣi lọ́tún lọ́sì ọ̀tún ni wọ́n ṣe fún ìyá ń ṣe wípé ó máa ìmọ̀ bí mo ṣe lè sọ Yorùbá yẹn ṣá. ẹ rí sáìn pé wọ́n ṣe fún tòótọ́ ǹjẹ́ ní mẹ́sẹ̀ tẹ́fẹ́ sẹ́ǹdì sí Olúwayé Fújì nípa ọ̀rọ̀ owó yìí. mo kí wọn lọ́pọ̀lọpọ̀ mo kí wọn pé wọ́n ṣe púpọ̀lọpọ̀ pípé gba àwọn ọmọ tí wọn náà gbọ́dọ̀ tí wọ́n bá dé wọn máa fàánú padà wọn ní rí wàhálà wọn bẹ̀rẹ̀ lé dáhùn. mo dẹ̀ tún wá tún fi ọpẹ́ mi tún dá ọpẹ́ yẹn padà sí ọ̀dọ̀ olórí ẹni yẹn ń pè ní ọba ẹ̀ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn kó àdúró tì Destiny Boy Azeez Adésínà mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn torí pé wọ́n dúró gbọ̀ngbọ̀n wọ́n ṣojú wọ́n dẹ̀ṣẹ̀ yá wọ́n mọ ní mọ̀ pé àwọn làwọn bí mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. ǹjẹ́ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn ọ̀dọ́. mo ní ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ sẹ́yìn mo fọlọ́run bẹ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kan tẹ́ bá fẹ́ ṣe láti kékeré mo dẹ̀ tún fẹ́ gba àwa òbí náà nímọ̀ràn púpọ̀ tẹ́ bá rí pé ọmọ yìí ó bá ti ń gbé ọwọ́ láti kékeré ẹ sọ́pọ̀tì ẹ̀ ẹ má ní kí lọmọ yìí ń ṣe ẹ má ní kí lọmọ yìí ń ṣe kòkò àbí bẹ́ẹ̀ dẹ̀ kọ́ tọ́mọ yìí bá wá mú yín nílé pé àmọ́ mi o bóyá wọ́n ní pé kí n tẹ fátírìn àjò mi yìí ni o ẹ má sọ fún pé láéláé muslim ni mi àbí christian ni mi ẹ gbárùkù tu ọmọ yẹn nítorí pé kí ni ohun tó ní kálukú wa máa jẹ́ àtijọ́ òun láti máa ṣe kí ni láti máa mú wá sílé ayé ẹ jọgbọ́ ẹ ọ̀dọ́ sẹ́yìn mo bẹ̀ púpọ̀ lọ́pọ̀ ẹ ṣe sùúrù ẹ má kànjú lábẹ́ ìgbóná ẹ ṣe sùúrù kẹ́dẹ̀ ní ìtẹríba ẹ má ti torí pé ẹ ní owó lọ́wọ́ káwọn òbí má jẹ́ nǹkan kan ní ojú yìí. kí lẹ rí sí ìṣẹ̀ṣe àti ẹ̀sìn àyálò tó dẹ̀ sọ̀rọ̀ kan sì pé àwọn ọmọ kan wà tán pé tọ́ba tán pé kọ́ ṣe fá kọ́ ṣe kí lẹ fẹ́ sọ torí àwọn òbí mi wà tán pé àwọn tán pé ẹ̀sìn àyálò ẹ̀sìn bíi Christianity and Islamic ló ti gba ọkàn wọn tó bá ní àwọn ọmọ yìí ó ọ̀nà ìṣẹ̀ṣe ní kíní kan tó máa against ẹ̀ ojú wo lẹ́yìn gẹ́gẹ́ bí abiyamọ ojú wo lẹ́yìn fi wo ìṣẹ̀ṣe àti ẹ̀sìn àyálò. nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé kò séyìí tí ò dáa ní gbogbo ẹ̀ lọ́dọ̀ pé nítorí pé ẹ̀sìn abínibí wa ní ẹ̀sìn àbáláyé tí wọ́n ń pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe kan bí gbogbo wa mọ́
a lè ti torí bóyá pa ajá làájà àbá torí pé a jẹ́ Christian àbí torí pé a jẹ́ aláàjì àwa sọ̀rọ̀ kò sí ẹ̀dá alààyè tí wọ́n bí sílé ayé tí ò ní òòṣà nídìílé wọn kò sí ẹ̀dá tí wọ́n bí nídìílé wọn tí kò ní òòṣà kankan tí wọ́n ń sìn nídìílé wọn. Ẹ má jẹ́ ká mú ẹ̀sìn àbáláyé, ẹ má jẹ́ ká rọ ọtí sí ẹ̀gbẹ́. Torí ẹ̀sìn tó gbé wá lọ́sàn-án gan. tí wọ́n gbé wá lọ́sàn-án gan gẹ́gẹ́ ẹ má jẹ́ ká rọ ọtí sẹ́yìn. Àti ẹ̀sìn Christian ni o àti ti Muslim ni o àti tàbáláyé kò sí èyí tí ò fèèfé ní o torí gbogbo ẹ̀ náà ni mo ṣe kí ni Ọlọ́run náà là ń pè. Àwọn ẹ̀ náà tán bá pọ̀ Ọlọ́run sí tewétegbò kò ní. Ọlọ́run gan ló déwé àtegbò. Èmi ṣe sọ yìí pé kò sí èyí tí ò dáa lọ́dọ̀ tèmi o. Ẹ ṣé gan, ẹ máa pẹ́ fún wa, ẹ jèrè ọmọ.